àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara ẹ̀ ló máa fi rò. Mo tẹ̀ sọ́nù fọ́nrán mi kan tó kọjá ọ̀rọ̀ àwọn àgbàlagbà tí mo mú lò ń bẹ̀ ni wípé béèyàn bá ń hùwà àdúrà bá bá ṣépè fún ẹni yẹn èpè ò lè mẹ́ni yẹn o. bẹ́ẹ̀ ni béèyàn bá ń hùwà ìpè tí wọ́n bá ń ṣe àdúrà fún kẹ́ni yẹn má jẹ́ kínú òun lọ dùn ju o. gbogbo àdúrà tí wọ́n ń ṣe fún ẹni yẹn èpè ló máa padà já sí. ẹ wá ní ẹ lọ bọ Ògún ẹ lọ bọ Ṣàngó. Ògún àti Ṣàngó yín tẹ̀ ń bọ yẹn kí ló dé tẹ́ ẹ lè kó wọn káwọn síwájú kẹ́yìn tẹ̀lé wọn kẹ́ ẹ bẹ̀rẹ̀ tí ń lọ pa wọn Fúlàní kẹ́ ẹ máa lé wọn Fúlàní ẹgbẹ́ sí orí òṣùwọ̀n. bí èèyàn bá ṣe dáadáa a máa ní èèyàn tó pọ̀ bí èèyàn bá ṣe burúkú a ní ọ̀tá tó pọ̀. ẹni tó ń ṣe burúkú bóyá ẹgbẹ́ pọ̀ lásídẹ̀ǹtì ni nǹkan kan tọ́wọ́n èèyàn máa kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣó kú. ẹ ti gbọ́dọ̀ mọ̀ yí pé ẹni ibi lẹ́ni yẹn tálejò kan bá wá kí yín bó bá rẹ pa Ìdòwú mà lásídẹ̀ǹtì o kẹ́yìn wá sọ fún ẹni yẹn pé ṣó kú àbí kò kú. ẹni tó wá kí yín ẹ gbọ́dọ̀ mọ̀ pé ẹni ibi lẹ́ni tó lásídẹ̀ǹtì yẹn o. ṣùgbọ́n kó wá sọ fún yín pé lágbájá lásìdẹ̀ntì ṣé kò sí nǹkan tó ṣe ṣá ọmọkùnrin yẹn kò gbọdọ̀ sí nǹkan tó ṣe o gbọdọ̀ sọ fún yàn pé ẹni rere lẹni yẹn. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. láàárín gbogbo àwọn tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ègèsì ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ nínú ẹgbẹ́ yìí ìyẹn bàbá olóòka. ẹni mélòó ni Sunday Igboho mọ̀ rí nínú wọn? ẹni mélòó ni Sunday Igboho lè dárúkọ ẹ̀ nínú wọn? ẹni mélòó ni Sunday Igboho lè recognize nínú wọn? ọdún ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wa a lè ti rí Sunday Igboho rí. ìjẹ́ ṣé Sunday Igboho mọ̀ wá rí? ìwọ bàbá yìí mo tiẹ̀ wá ronú títí mo rò pé báwo ni ẹ ṣe bá ìyàwó yín sọ̀rọ̀ tíyàwó yín fi gbọ́ sí yín lẹ́nu pé kẹ́yìn àtòun jọ fẹ́ ra wọn kó tó di pé ọmọ wọ̀ ọ́ torí kò gbọ́dọ̀ jẹ́rú làákàyè tẹ́ ẹ fi sọ̀rọ̀ yìí. òun náà ni ẹ fi yẹ́nu ìfẹ́ síyàwó yín ẹ bá má lè di aláyànlé o torí pé gbogbo ọ̀rọ̀ tí ẹ sọ láti òkè dé sàlẹ̀ a ò rí ọ̀rọ̀ tó ní ọpọlọ ń bẹ. gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó tako làákàyè. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. olóyè Sunday Igboho ẹ jókòó àwa tí ẹ ò mọ̀ rí àwa tí ẹ mọ̀rúkọ wa rí àwa tí ẹ ò gbọ́ rí ẹ jẹ́ ká fẹ́ ní lésì. ẹ wá sọ wípé ó ń rán blọ́gà jáde nínú gbogbo àwọn tó jáde yẹn mo lè fi tayọ̀tayọ̀ sọ fún yín pé méjì péré èèyàn méjì péré ni mo mọ̀ mọ́ olóyè Sunday Igboho láàrin wọn. ẹni àkọ́kọ́ Mr Wisdom ẹni ìkejì Mr Saheed Ire. ẹ wo ra yín sí olóyè Sunday Igboho láàrin àwọn tó ń tẹ̀lé olóyè Sunday Igboho ta ni ẹ tó bàtà ẹsẹ̀ nínú wọn? kò yé yín dáadáa bóyá ẹ gbọ́ ẹ jẹ́ kí n tún sọ fún yín. láàrin àwọn tó ń tẹ̀lé olóyè Sunday Igboho ta lẹni tẹ́ ẹ tó bàtà ẹsẹ̀ nínú wọn? ẹ̀yin kọ́ lẹ lógo ẹ̀yin kọ́ lẹ lógo. ẹ jẹ́ tá bá ti ń ta ẹ jẹ́ ká máa tọ́ tá bá ta tí a ò bá tọ́ àwọn àgbàlagbà wọ́n á ní ó máa dẹrùn onídìí o. lọ́nà wo ló fi jẹ́ pé ẹ̀yin lẹ lógo? tá bá máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa ro làkàyè orí wa ẹ jẹ́ ká sọ ọ̀dọ̀ àti òróòró wa ẹ jẹ́ ká sọ kalẹ̀ káwé pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé kò ní tàbùkù bá mi. ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè
fọlọ́yè Sunday Igboho ẹni bá dé eru lẹ́rú máa tọ̀ o àgìgì ṣẹ́gi tó bá ṣẹ́gi sílẹ̀ orí ara ẹ̀ ló máa fi gbé e tá bá gbẹ́lẹ̀ fọ́kù alààyè ló máa kọ́kọ́ wọnú ẹ̀ gbogbo èpètè ẹṣẹ́ pátápátá ó ti padà sórí yín. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ẹnẹ́yìn ilẹ̀ lógo yìí ẹ̀yin náà lọ ṣiṣẹ́ tẹ́ máa fi rogo ogo eléyìí kì í ṣògo yín ogo olóyè Sunday ọmọ Adéyẹmọ àti àwọn èrò ẹkùn lápapọ̀ ni kì í ṣògo yín. ẹ lọ wá ògo yín níbi tó bá sọnù sí ògo eléyìí kì í ṣògo yín tó bá di ọjọ́ míì ẹ máa wo nǹkan tẹ́ máa sọ dáadáa torí pé ìkọ́nù yín ló kọ́kọ́ lọ tọ́ efinrin o béèyàn bá tọ́ efinrin kì í rùn pààyàn. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.